roko tó gbàgbé ilé ẹ jẹ́ ká relé ilé là ń lọ àgbẹ̀ kan ò roko tó gbàgbé ilé. Constitutional force majeure ó ti dé sílẹ̀ àdẹ̀tí ṣe àwọn NINAS Nigeria Indigenous Nationalities Alliance for Self-Determination wọ́n ti sọ fáwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà ìpè kàn ṣe nǹkan márùn-ún péré kàn ṣe gbogbo nǹkan márùn-ún péré wọ́n dẹ̀ ti fún wọn ní 70 ọjọ́ láti ṣe gbogbo kìíní. Àwọn ènìyàn wa ẹ jọ̀ọ́ ẹ lọ sí change.org kẹ́ lọ fi orúkọ yín sílẹ̀ ẹ fi orúkọ yín orúkọ àwọn ọmọ yín orúkọ àwọn ẹbí yín sílẹ̀ kẹ́dẹ̀ fi ibi tẹ́ ti wá sílẹ̀ àfọ àwọn tó wá láti Odùduwà àwọn tó wá láti Biafra àti àwọn tó ní tó fẹ́ resource control gbogbo wa la ní láti lọ fi orúkọ wa sílẹ̀. Tẹ́ bá dẹ̀ ti fẹ́ kẹ́ mọ̀ gbogbo nǹkan tí àwọn NINAS ti ń ṣe láti ọjọ́ ogún ọdún kan ẹ lọ sí www.freedomfromnigeria.com. ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ ká relé ilé là ń lọ àgbẹ̀ kan roko tó gbàgbé ilé ẹ jẹ́ ká relé ilé là ń lọ àgbẹ̀ kan roko tó gbàgbé ilé. Constitutional force majeure ó ti dé sílẹ̀ àdẹ̀tí ṣe àwọn NINAS Nigeria Indigenous Nationalities Alliance for Self-Determination wọ́n ti sọ fáwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà ìpè kàn ṣe nǹkan márùn-ún péré kàn ṣe gbogbo nǹkan márùn-ún péré wọ́n dẹ̀ ti fún wọn ní 70 ọjọ́ láti ṣe gbogbo kìíní. Anyone who knows not where the rain starts to beat him will never know where it stopped. The Nigeria 1999 Constitution is the poison pill killing Nigerians every day, bit by bit. Because inside this Nigeria 1999 Constitution, there are 68 federal exclusive items holding the key to our development and progress in Nigeria. And the Fulani-led federal government has deliberately denied Nigerians progress via the power of that 1999 Constitution. For instance, in the 68 items on that exclusive list, the federal government holds the exclusive right to provide the people with quality electricity, water, good roads, good health care, and schools. But in all of this, I'm sure you'll agree with me that the federal government has woefully failed us. Taking down that evil book of Lucifer is the key to our development and progress. It is either we turn off the tap from which the polluted water of bad governance runs, or we continue to mope in silence forever. Taking down the 1999 Constitution is a task that must be done. So come on, join hands now with the Alliance Partners for the Movement of a New Nigeria, MNN, to kill the Nigerian 1999 Constitution. Everything's